ẹ jẹ́ kí n bi yín ní nǹkan kan. Ẹ máa ń lo wifi, ẹ sì máa ń béèrè password. Ẹ máa ń béèrè tí nẹ́tíwọ̀kì bá lọ, ṣùgbọ́n ṣé ẹ béèrè ohun tí à ń pè wifi ní èdè Yorùbá? Ó dáa, ẹ tẹ̀lé mi lọ sí kíláàsì. Ẹ káàbọ̀. Ẹ káàárọ̀ ẹ̀yin ọmọlúwàbí. Kí ni à ń pè wifi ní èdè Yorùbá? Túndé? Yes sir. Y márùn-ún ni sir. Y5. Rárá o, a lè ṣàpèjúwe rẹ̀ gẹ́gẹ́ bí àsopọ̀ aláìlówáyà. Àsopọ̀ aláìlówáyà jẹ́ ọ̀nà tí a fi ń so fóònù, kọ̀ǹpútà àti àwọn ẹ̀rọ míì pọ̀ mọ́ ayélujára láìlo wáyà. Nípasẹ̀ rẹ̀ ni a fi ń lo YouTube, WhatsApp láì fi wáyà so ẹ̀rọ wa. Ní báyìí, ǹjẹ́ mo rí ẹni tí ó lè fún mi ní àpẹẹrẹ ọ̀rọ̀ tí àsopọ̀ aláìlówáyà wà níbẹ̀? Olùkọ́, mo háyà àsopọ̀ aláìlówáyà láti àṣàyà ohun tí mo dìsáyà fún àdìyà láti fi wá aya tó máyà mi ò tí ì ráyà mi ò dẹ̀ lé ẹ́fà táyà Túndé ọmọ ológo yàtọ̀ sí ọmọ tó ń lo táyà tàbí tó ń yí táyà ẹ̀wò ẹ má tọwọ́ bọ fáyà ẹ̀sìn má làdí náà fílà praise the Lord ní àdìyà. Gbẹ́nu dákẹ́, àbùnú. Ẹ wò ó, Túndé ló dòde, ọmọ ìyá Túndé, ọmọ akẹ́kọ̀ọ́ èdè tó nífẹ̀ẹ́ èdè torí rẹ̀ ń sáná ní déédéé. Mo lérò wípé fídíò yẹn ṣe déédéé. Ọpẹ́ fún Ọlọ́run ọba onídéédéé. Ẹ subscribe, ẹ like, ẹ share kí a lè máa wá déédéé. Ó dàbọ̀.